ẹni ọlọ́wọ́ fẹ̀sán ní kò sẹ́ni tó mọ̀ àsìkò tí ó gbé wa ẹni ọlọ́wọ́ fẹ̀sán náà kò sẹ́ni tó mọ̀. فلا تعلم نفس ما أخفي لهم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا بسم الله نعطينا تصرى يوكا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. 20,000 mo fi kí bàbá aṣíbi máa wò lé gbà. أكرمه الله الكريم. mo wá ọmọ yìí. أكرم بقوم يزجر قول بيلوم ما أقبح الخلف بين القول والعمل ما أقبح الخلف بين القول والعمل. Ṣíbi máa wú wá kí lè gbá. Mo fi kí àwọn ààyè. Àwọn ààyè. Bí ìgbà dá gbogbo èèyàn mọ̀, mo dá bàbá wa wà kí lògùn ṣe ti mọ̀. Ògùn wàkílù tẹ́ jẹ́ ń dùn ní ẹ̀tọ́ yín lọ́rọ̀ gbà fún yín. Nígbà tí mo wò lórí tẹlifíṣàn, wọ́n á lọ gbére ìtàn. Mínísítà lé nìyí. Eré dédé wọ́ àyàn wa. Kéèyàn ń wójú òkú báyìí kó nílé wá bá. Inna sa'adata amrun laysa yudrikuha. Ahlu sa'adati illa bil maqadir. Báwo wá gbọ́ ní bàbá ṣúgà, ṣéwù ṣúgà, ẹ máa pẹ̀lú ṣúgà. Ṣúgà. Tí wọ́n lọ́rọ̀ ń gbé ní yìí, ó lè tọ́rọ̀ ń gbé sínú ilé ọlọ́mọ yòókù rẹ̀. Àmín. Ọlọ́dúnbàkà ló máa hàn. Maharumatu. Wọ́n ní ilé tí látàyè orí àmúrè kan bẹ́ẹ̀ látàyè níní. Ẹ̀yin kọ́ là kọ́kọ́ wákìlù. Ẹ̀ mọ kíṣà tó ti ṣẹlẹ̀ rí ni. Ẹ ti kó ní pé ìmọ̀mọ̀. Tani ń bọ̀ wá àwọn àbá àwọn náà tún dé o. Ẹ kó ọmọ ìkọjá bẹ́ẹ̀. Maharumatu. Ẹ ti dẹ́ni ayé ń wá, ẹ ti dẹ́ni ayé mọ̀, ẹ ti dẹ́ni ayé ń wá. Lé onásì bọ́ọ̀lì bílẹ̀ láà. Wọ́n bí bàbá wa sí màmá òrí ẹ̀gbá wọn fi kí nígbà gbòòrè rè. Ọkọ̀dì tó sáàkù ìlà àpàmì òbí tẹ́ sí rí. Obìnrin náà tí wọ́n bá wọn bàbá wa tí wọ́n wà lórí ìkàlẹ̀ yìí ẹ dákun. Àìmọ́ kọ́ni gbogbo wa dáhùn. Bàbá wa ìmọ̀ wa lókè ọ̀nà. Àwọn dà. Àwọn dà yìí bàbá ọlọ́wọ́ jà ní yín pẹ́. Àmín. Ẹ bá ti ṣe àbẹ̀lẹ̀ fún wa. Àmín. Bàbá Fátíù òkè ọ̀nà ti àná ọlọ́run mẹ́sàlẹ̀ bá wa kẹ́ wọn. Àmín. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Àmín. Ìyàwó wọn ni ọ̀yà bù 1,000. Ìdí tí ṣe bù yín rè. Nínú àwọn àfáà tí wọ́n jẹ́ kíkẹ́ wù yẹn bí bàbá Fátíù jẹ́ kàwé. Wọ́n bá múra tán báyìí ọkùnrin gbọ̀ngàn tó lọ́n dáadáa. Ó wá tó olùdásókè nílẹ̀. Ó tún bá mọ̀ra wíwá pàdé ìgbà sílẹ̀ ẹ̀. Inna sa'adata amrun laysa yudrikuha. Ahlu sa'adati illa bil maqadir. Adáwọ̀ ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ Ìlàdánwò. Bẹ́ẹ̀ máa sọ pé àdáwò ní kí sàdáwò ọlọ́run bẹ́ẹ̀ yín wò ní. Ẹ̀sùn láti ní kẹ̀sì mú dáadáa. Ọlọ́run ní wọ́n mọ̀ wéèrè. Ìjọ tí wéèrè ti bí màtá ń bá tọ̀ ọlọ́run. Ọlọ́run ti mú ojú tó àwọn ilé àwọn ilé ọlọ́run ní ìbàdí ilé. Àmín. Àtàwọn àbẹ̀ lónìí yìí. Ẹ̀rọ ti rí èèyàn rẹ̀ ní jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá wa síbi mọ́ òwú akílẹ̀ ẹ̀gbá. Ìbàdí ìrìn aṣọ náà ti máa gbóná. Aláyọ̀ béèrè níbi tí wọ́n dé. Ẹ mọ iye àwọn àgbà tí wọ́n fẹ́ jókòó sórí àgbà tí wọ́n lè kó sí. Alimobi ni wọ́n ṣáà. Inna sa'adata amrun laysa yudrikuha. Bàbá wa ìsàhábù Bánkọ́lá ọlọ́dẹ àrí bàbá pé
mi. Sáàdù gbàngbọ́lá ẹ̀yin bàbá dáadáa yìí. Olórí gbogbo ọmọ tí gbogbo ẹ̀ gbá. Olórí láti bí ọlọ́wọ́ ni ló gbàjọ́ fún yín sáà. Alábàárìkà lọ́wọ́ Muhammad. Ó bá Yorùbá nẹ́bí. Bàbá wa àwọn tún kàn. Mo bá sírù gbogbo ẹ̀ gbá àwọn dà. Àwọn dà yìí tí bàbá yìí ní ọlọ́wọ́ ni yóò gbàjẹ́ o. Alábàárìkà lọ́wọ́ Muhammad. La ilaha illallah. Ó lè yẹ mẹ́rin máa wọ̀. Bàbá wa tí wọ́n jẹ́ ìmọ̀mọ̀ kí ẹ̀ ọ̀ya owó 5,000. Bàbá mo bá sì wí owó 5,000. Ẹ̀rọ sáádọ́tà àbúrò lè sàlùdì gbà. Nítorí omi ni mo ṣe o. Àbúrò sáádọ́tì ìyá bàbá dìrì. Àwọn ènìyàn bẹ̀ kí a. Màkàrà bàtún. Mo fi yẹ kí ọlọ́lá wa. Pẹ́trọ́ọ̀lù tuntun. Tí ìyá bá tún síìzì. Wọ́n máa ń ka gbogbo ìkùnrin látàrọ inú mi wá ń dùn. Bí àti àwọn mùsùlùmí náà lágbà tuntun yìí. Allahu Akbar. Àwọn ẹgbẹ́ wọ́n gbogbo tó tóbi kalẹ̀. Gbogbo tó tóbi ní ọmọ àwọn ènìyàn wa. Àmín. Ní nǹkan rẹ̀ ni o, ẹ bá ṣe àmì fún wa. Àmín. Ẹni kì í pàtàkì yálà. Kò sí tó pé tó ń gbin lọ́rọ̀ rẹ̀, àwa náà ní tiwa. Ṣùgbọ́n tá a bá rí èèyàn rẹ̀ tí wọ́n á náwó sẹ́sìn, inú mi ò máa wá dùn. Nígbà bí tí ní tún ṣàdúrà fún. Bàbá kò sí tó pa olówó kù, tó tayọ àbáṣáwò. Ó ti mú náà kò wá rí mọ́. Fúnra rẹ̀ ni mà sọ fọ́lọ́ kò sí àní. Ibi mo ti náwó ní ìlówó náà bẹ̀rẹ̀ mọ́ yìí. Alùbí ni masha Allah. Ẹ̀nà sáádọ́tà. Ọlọ́run tó tọ́ sí. Àbúrò lè sàlùdì gbà. Ọ̀pọ̀ àwọn tá a bá bá wọn ṣe á ní kò ní tọ́ sáwà náà. Àmín. Bọ́ọ̀lù tí wọ́n kí mo bísímìláì náà fi. Bismillahir Rahmanir Rahim. Inna anzalnahu salli rabbika anhar inna shani'aka Bọ́ọ̀lù tí wọ́n kí gbogbo àwọn ẹni Ọlọ́run. Bàbá wa ṣúgà, ṣẹ́m ṣúgà, olówó ni wọ́n. ṣúgà. Mo rí ilé kan tẹ́ ẹ kọ́. Èmi kì í ṣàwòsí. Àmọ́ bẹ́ẹ̀ ti lówó tó èmi náà ní kù bí ọ̀wọ́ ta sínú àgbàrá omi yìí. Nítorí ìjọ tèmi náà bá gbé táǹkà wá. Mo fẹ́ gba omi ńlá. Àwọn náà 5,000. Sọ́kùn bẹ́ẹ̀ 5,000. Ẹ̀nà sáádọ́tà. Àbúrò lè sàlùdì gbà. أهل السعادة إلا بالمبادئ. أكرمكم الله الكريم محروة. Bàbá wọn lórí láti ní ẹnu ẹnu gbọ́dọ̀ kú ọ̀rọ̀ fún wọn. Àwọn bàbá ilé tí wọ́n sin náà láti ilé ìdárúwé. Bí ọkùnrin ilé ìlọ́wọ́ lọ́wọ́ fún mi 5 billion. Inshallah. Kòtó. Bàbá ṣúgà ló ní 5,000. Ṣúgà. Bàbá wa olórí láti ní 5,000. Ṣúgà bẹ́ẹ̀. Orí kò wọ́n 5,000. Bọ́lá ti tán. معروفة لأناس طالبين لها وقد تساق إلى قربهم بتيسير. Bàbá Ọlọ́run dárí gbogbo yín bẹ̀rù. Àmín. Bàbá sáré dáadáa. Àmín. Ó fi tí kí gbogbo àwọn bàbá àtàwọn ìyá yìí Ọlọ́run já fúnlẹ̀ ayọ̀. Àmín. Ẹ sàmì dáadáa. Àmín. Ọkùnrin náà kí ni àǹtí mi? Òkú tàbí máa ń ṣe láti ummi ká. Ó tún káyì. Wọ́n bí mi ilé ẹ̀kọ́ tí kan rẹ̀ náà. Àyèmáyé ẹ̀gbọ́n tí wọ́n ṣubú àbúrò rẹ̀. Àyèmáyé àbúrò tó fẹ́ kẹ́kọ̀ọ́ òdìdí. Kí ló kàn wá ní kó yẹ gbòó? Kí ló kàn wá ní ojú àbúrò? Nítorí ọ̀hún ṣe yóò ṣe kí ni? Yóò ṣe. Ọlọ́run tó fi ń ṣàṣíwájú rẹ̀ dọ̀tí wọn náà ẹ̀ bójú wa jẹ́. Ká máa sunkún ká máa ṣe wá sí àbá àlùbàdà àbùmọ̀bìnrin ti ṣe wá sí i. Àti rẹ̀ ní pé sọ́tánú bẹ̀rù. Ọlọ́run tí ò jẹ́ kí ìwé tó sí ìwé òde tó sí láyé. Àmín. Ọlọ́run ti ṣe yí lọ́mọ ọdún fún ẹ̀yẹ Ọlọ́run ní ṣe yí lọ́mọ bàjẹ́. Àmín. Àwọn ọmọ tó tara ẹ̀yẹ àjà Ọlọ́run jẹ́ ọ̀nà àlùbáríkà. Àmín. Wọ́n fi tí wọ́n kí bàbá wa.
rọ̀ṣíṣù làwákí rọ̀kíkù làwáṣí ìmọ̀ ètò àwọn ewu nínú ẹ̀ wọ́n rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ wá sí gbádùn ọ̀rọ̀ yìí máa yé èmi lẹ́nu all the time. Ìgbà tí àbá àwọn Abdulhamid ń sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan ó lè tó nímọ̀ lẹ́ máa ń tutù sí torí pé ogun yín kan tutù. Àwọn Yorùbá máa ń yà àríṣe làríkà àríkà bàbá èrè mú ẹ̀sà bẹ́ẹ̀ bá ṣe dáadáa bá lè rí lómi ábílẹ̀ yìí o. Ilé kẹ̀lé àyàpọ̀ àwọn ilé ẹ̀. Akírun bí kò mí o. Tí bàbá wa sí ní ìlú gbogbo ẹ̀ náà bẹ lórí ìkàlẹ̀. Yorùbá jẹ́ ọ̀la fẹ́ ìlú mọ́. Mùsùlùmí náà kó fọwọ́ sí ti bẹ lórí ìkàlẹ̀ wọn máa ń jẹ́ àyà. Àkùrọ̀ àìlèkòlòkò bẹ́ẹ̀ lẹ́lẹ̀ máa ń yọ àwẹ̀lì. Bàbá wa dúró àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ ilé ìṣẹ̀ṣẹ̀ yìí fún mọ́tàtọ̀ wàlà wà ká àkàrọ̀. Báyìí ṣẹ̀rí fún mọ́tàtọ̀ wàlà wà á àkàrọ̀. Èèyàn bá pẹ́ láyé kó kù lẹ́mi títí kó ju àlẹ́bí Ádámù lọ. Wọ́n ní ìyẹn ò kàn wá. Àwọn ò lè lò kò ní fàdí nù. Àṣẹ̀rí fún mọ́tàtọ̀ wàlà wà á àkàrọ̀. Ẹ̀ tí ilé foundation tó dá kalẹ̀ fún wọn. Agbára sábúrò ló wọ́n yóò tó sí. Amina. Níjọ́ tẹ̀ ẹ̀ ti mọ̀ mí tẹ́ ẹ bá rí i pé Ọlọ́run ló rán eléyìí ẹ̀ sì dìsàmọ́ ìjọ Ọlọ́run. Ẹ̀ dìnnà yẹn Ọlọ́run ní dìnnà yẹn lórí yín. Amina. Mo sọ fún àwọn ọ̀sán mi ní wọ́n dìnnà yẹn mi. Wọ́n dìnnà yẹn mi. Wọ́n dìnnà yẹn Ọlọ́run lára mi. Ìyá ó di wọn. Akírun bí kò mí o. Ọlọ́run kì í rán yẹn ṣẹ́gun wá fún ní sílùú kó bá tì mí. Yorùbá jẹ́ ọ̀la fẹ́ ìlú mọ́. Àgbàlagbù kọjá àwọn tó ń ṣeré pọ̀ o. Àwọn tí wọ́n serious wà bẹ́ẹ̀. Búkẹ̀tì. Ó ìwé àdínàbì dáa. Akírun bí kò mí o. Bàbá wa sísè. Ẹ máa ń pariwo sí ìdí. Yorùbá jẹ́ ọ̀la fẹ́ ìlú mọ́. Àwọn ìfẹ́ láì dà sí iná kan. Ọmọ ẹsẹ̀ fún bàbá wa síbi máa mọ gbogbo ìgbà lápapọ̀. Ọlọ́run ta'ala anhu. Ọlọ́run láti bá ta àwọn èyí tó lọ́n ti ṣe lóore kò ní ìpàdé. Amina. Èyí tẹ̀ wá ń bẹ lọ́wọ́ sí àlùmọ̀sùlùmù làbúdà ayẹ́kùtà. Ẹ máa níbi tẹ̀ ń sunkún sí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run mọ̀ sunkún yìí náà nínú ẹ̀ níbi àwa yìí. Ọlọ́run ọba tí jẹ́ kẹ̀yẹ́ ṣàṣeyọrí Ọlọ́run bẹ̀ ṣàṣeyọrí. Amina. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Oníwàásí ní ọ̀lẹ́ ìdíjẹ̀bú. إن شاء الله. Àmọ́ bàbá sísè olówó gbọ́dọ̀ pé kí ní ìláyè. Àwọn ẹ̀dá kan bẹ láyé nínú àyè rẹ̀ náà ló ti kú wọn. Ó ráyè lóòótọ́ o. Lágbàrú wọ̀ fi. Kò sí ìmọ̀ nínú yóò kò sí sí wọn bẹ́ẹ̀. Àmọ́ nínú àìsáyè òní ó wà kù wọn láyè. Nínú wọn lè wà. Títí mo wá fún alẹ́ ní ìwúlẹ̀ ní àlùjàzá. الجزاء. Ẹ̀san. 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 Ẹ̀rọ gbọ́dọ̀ tóbi dáadáa ní Allahu Akbar. الله أكبر. Bàbá wa síbi máa ń gbogbo ẹgbẹ́ lápapọ̀ kílé gbogbo. رضي الله تعالى Ẹgbẹ́ عنه. gbogbo ṣéwù. شيخ. Bàbá lọ gbogbo ilé ayé wọn ẹ̀san yín. Níjọ́ tí wọ́n bí Ísà àsìbẹ̀. Níjọ́ tẹ̀ bẹ̀rẹ̀ ayé òṣùlùkù wa. Àwọn ìdí ẹ̀ báyìí ní ayé. وخير الأمور Àsáàlìfà. السالفات على الهدى وسر الأمور المحدثات فجنبوا. Níbi àwọn báyìí ní tọ́ àjẹ tí báyìí bọ̀. Hasan al-Bisri lọ́dí ẹ̀wọ̀n. الله تعالى عنه. Ó ní nàrà àrùkà ló ìfòkà. Ẹ̀yin ìyá wa mo fẹ́ kẹ́ gbọ́ wá sí yìí. وخير الأمور Wọ́n ní nàrà àrùkà ló ìfòkà fún àṣírí ilé. Ọláyé rẹ̀ tó ń lò yìí, àlejò ní o. فأحسن إليه. Ó wá kí ọ lé ní. Ayé ta ń lò yìí. Mo ní mo la ayé kí náà pè láyé ayé tí ò dáa. Ayé tó dáa tí ò dáa. أكرمكم الله. هي الدنيا أقل من القليل.
واسكها أذل بالسليم. àlùmọ́tò tó dáa àgbélé tó sunwọ̀n ibẹ̀ ayé ti dáa nù. ibẹ̀ ayé ò ti dáa níbi gbogbo ayé tó lò pẹ̀lú gbogbo ọlá yìí náà tó bá di ìjọ kan ó lè gbókùn jáde. What a pity. What a sadness. سألت عن الدنيا دنيتك لي جنيتك لي هي الدار فيها دائرة تدور ومن هارك ضيفك فأحسن إليه. Bọ́lá yẹn lọ tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. فأحسن إليه. Bọ́lá àlejò ní ọwọ́ abẹ́ ó ń kọjá tiẹ̀ lọ lórí àtò wá kí ọ. فأحسن إليه ṣe dáadáa sí i. وإن أدركت أبكت وإن أحسنت أست وإن عادلت يوما فسوف تجور. wọ́n ní فأحسن إليه ṣe dáadáa sí i torí ẹ̀san rẹ̀ ó di ìlọ́kùn. wọ́n ní فإنك إن أحسنت إليه tó bá wá ṣe dáadáa báyìí o tó bá ṣe dáadáa sí i. ارتحل بحمده. níjọ́ tí ayé ó bá gbé ẹ̀san dé inú rẹ̀ ó máa dùn àwọn alẹ́ yóò máa rẹ́rìn ayọ̀ òun ní sùn. وإن أدركت أبكت وإن أحسنت أست وإن عادلت يوما فسوف تجور. wọ́n ní àṣàṣà ilé yìí tá a yé bá dọ̀rọ̀ rẹ bó ti dọ̀rọ̀ rẹ ní sọ́mọ́ gbogbo ayé ní pariwo rẹ káàkiri. wọ́n kí bò sí orúkọ ẹ̀ ayé ò sùn torí tẹ̀ mọ́. ayé ò sùn wọ́n máa jókòó báyìí wọ́n darúgbó rẹ nọ́rọ̀. wọ́n bá fẹ́ sọ̀rọ̀ bàbá wa ṣúgà ní. níbo náà ti fẹ́ sọ̀rọ̀ rẹ lábẹ́ òkúta ní ìsìn ìpàdé orúkọ yìí sí. tọ́lọ́wọ̀n ní ká máa pè á nínú àwọn tí wọ́n ya wèrè lábẹ́ òkúta ṣúgà jẹ́ lọ́mọdé. àmọ́ wàlláhi. wọ́n àkókò yìí sọ̀rọ̀ ń dún àwọn obìnrin. lọ́wọ́ àyíbáyíbáyé ọlọ́run bẹ láyé ọlọ́run dá wọn kàlábọ̀ wọn ní destroyer. أكرمكم الله الكريم بشر أعانكم الله. bàbá aládùn níjàwó ó wà níbi àṣírọ́ rẹ̀. أكرمكم الله الكريم. ọlọ́run dá wọn sáyé torí ká lè bá tó dára jẹ́. kò dá fún wọn eré ikú ni wọ́n wọ. àmọ́ tọ́lọ̀ dá wọn fún ní bẹ́ẹ̀ sáà bá tó dára jẹ́ kẹ́yìn lè sí orí. àmọ́ wàlláhi لو علم البلاء بما خلقوا لما بذلوا وناموا. àwọn bàbá ilé ṣàbúrú sí àlejò tó wá kí ẹ̀yìn. ẹni tó yà tó yẹ dápẹ́ ní falẹ̀ ewu mi ló jẹ wọn náà wá tẹ̀ bá o fún un. àmọ́ wá pọ̀ jálẹ̀ eléré ibú òun náà lẹ́wọ́ sọ bẹ́ẹ̀ mi náà ti wá sọ yìí. tábí ni mọ̀ pé èyí ò sí ta yìí àsọdọ́sì wí ẹ̀sìn wáṣọ tó dáa. àmọ́ wàlláhi láwọn àlímọ̀lẹ̀ àlẹ́. لو علم الأنام لما غفلوا وناموا. آمين. tó bẹ́ẹ̀ lálejò yìí ìrìtàhàlà ní dàmíníkà ذمك oníta yóò padà gbé wá bẹ́ẹ̀ lórí. وخير الأمور السالفات على الهدى. ayé tó dàrí kó o ṣe dáadáa ká san ayé lè padà wá báyìí. ẹ̀san rẹ̀ ẹ̀san. وخير الأمور السالفات على الهدى. bí bàbá wa ò bá jẹ́ àṣà náà tó bí wọn ni kò ní ìlú lẹ́wọ̀n ní ní kò sí rí. وشر الأمور محدثات فاجتنبوا. bí tí n bá wí ò bá yí ọ dáadáa ó bá di yí màá lọ wájú bàbá ó rí àwọn ẹgbàgbà àwọn èèyàn tí wọ́n tún kù síwájú wọn. شر الأمور àwọn tí ìran yín wá wájú kò wájú wọn títí tí ìran yín ti tán tóbi lórí ẹ̀ tí ò sí ń bẹ̀ nífẹ̀ẹ́ níwájú tí wọ́n tó kò tó ń bọ̀. المحدثات فاجتنبوا. nínú orí ilé láti bá. شر الأمور محدثات فاجتنبوا. ṣe dáadáa kẹsàn-án lè padà jẹ́ tiẹ̀. bàbá ìmọ̀mù kí ọ̀nà
nàná ọlọ́wọ́ mú wí wọn sí láyè èmi àgbàlagbà radiyallahu ta'ala anhu. bọ́lá máa bẹ fún ìyàgẹ̀ yẹn àtàgbàdá yóò sàbùkù mi kò ní dàgbé ní ayé gbogbo ajé ní ìlú tọ̀lẹ̀ fún bàtà. أكرمكم الله الكريم. وشر الأمور. nígbà ọ̀dà lápá báyìí ní bàbá wa kí ọ̀nà ojú ọlọ́run tó mo ti wí ẹnu pé mo kọ̀ ní wọn pé wọ́n pàkéjì Islam wọ́n jẹ́ kí ẹ̀sìn wù wá ṣe wọ́n jẹ́ tí mo bá wọlé wọ́n wà sí wọn ìdòkú báyìí wọ́n wá ń bọ̀ bí gómìnà ní àtàkùnpọ̀ yìí wọ́n dàgbà yóò wá débi dàgbà yóò wá kẹsẹ̀ lọ báyìí. المحدثات فاجتنبوه. ẹni ní ọ̀rọ̀ awu bísí àpá àtúndé lè nù. أشر الأمور محدثات فاجتنبوه. ọ̀rọ̀ wọn bá bàjẹ́ ẹ máa retí ìlú ń pàpà àwọn ọdún lẹ́yìn. إن شاء الله. nípa ọ̀rọ̀ àwọn àtọ́lọ́mù bá bàjẹ́ o بابا جي. ẹ máa retí ìlú ń pàpà àwọn ọdún lẹ́yìn. إن شاء الله. ọlọ́run tó bí àwa dìde ó lé 30-something years bàbá wa ti. ọlọ́run tó fún àwọn ayọ̀ ní ọmọ ẹ̀yọ̀ kan tó ti 1 million lọ́dún yìí. أكرمكم الله الكريم. báwo wọ bàbá wo máa gbà kó kà wá. وشر الأمور wọ́n ti 1 billion lọ. المحدثات فاجتنبوه. nígbà wàá bá ṣe dá ṣe láti kó bá ṣe ìwé òun kù síbẹ̀. أشر الأمور محدثات فاجتنبوه. ṣe dáadáa ṣe dáadáa bó bá ṣe dáadáa ẹ̀san rẹ̀ ń bọ̀ wá kọ́ ọ̀fadà. أكرمكم الله الكريم. àdébọ̀ Muhammad. صلى الله عليه وسلم. wọ́n ní فجزاء الأعمال فجزاء العامل من جنس عمله. أكرمكم الله إن الكريم. كان خيرا فخير جزاء وإن كان شرا فشر جزاء. وسلم. gbogbo orí ikú tẹ̀ ṣe inú ilé yìí orí ikú táwọn òbí yìí ṣe kalẹ̀ lọ́rọ̀ kó wá bá yín. داود يدي بطلوا. bàbá òwú nẹjà mọ́. آباؤه نجبوا. كان الرؤوس فأمسى بعدهم ذنبا. ọ̀sẹ̀ yìí ní bàtọ̀lú. أمسكين بطلوا. nínú ilé àwọn ẹlòmíì ọ̀gá ni wọ́n bẹ̀. àwọn tó bí wọn ọ̀gá ni wọ́n bá tó àdàkalẹ̀ iwájú méjì kó síbẹ̀ wọn bá àgbọ̀dé máa mú. آباؤه نجبوا. àwọn bàbá wọn sì é ní bàbá bá mú ìjáde bàbá wojú rẹ̀ tá a sá lọ tá a sá bọ̀ wọ́n lè dá mú òun náà pẹ̀lẹ́ tí fún ìbá wa. كان الرؤوس فأمسى بعدهم ذنبا. كان الرؤوس فأمسى بعدهم ذنبا. àwọn bàtà wọn bàbá yìí kú láyé. àwọn ọmọ wọn wá dẹni tí ń jókòó sẹ́yìn àgbo. أمسى بعدهم ذنبا. wọ́n dìrù wọ́n bá ti wípé bàbá bẹ́ẹ̀ tó ṣe àfikàrí wọn. bàbá sòdè tán bàbá bẹ́ẹ̀ palẹ̀ mọ́ àfikàrí wọn. أمسكين بطلوا. òun náà jà bọ́. آباؤه نجبوا. kò sí tó yọ orí bẹ́ẹ̀. àwọn bàbá wọn tó da ẹjọ́ tí wọ́n da wọ́n bẹ̀sẹ̀ lórí àwọn nǹkan yìí. wọ́n bá yé àwọn èèyàn jẹ́ wọ́n jẹ́ tán. كان الرؤوس. ọlọ́wọ́n bá ti kì í jẹ́ ẹ̀sán wá dé. bàbá wa yìí ọlọ́wọ́n tó dá fún yín. آمين. bàbá ọlọ́wọ́ sísè wọ́n ti ròyìn ìmọ̀ yẹn ṣàkóso. ọlọ́wọ́n tó dà yín pọ̀ mọ́ ọlọ́wọ́n ní tó yín ká o. آمين. bẹ́ẹ̀ ti gbówó lẹ́lẹ̀ kan ní òbí dùn tó yín lọ́wọ́lọ́wọ́ èmi náà. ó sì mọ iye owó. bẹ́ẹ̀ ti wá sí ẹ̀yìn ọlọ́wọ́n jẹ́ ká bọ́ òkú yìí o. آمين. ẹ máa mọ̀ ẹ́ sí àpàdà sábúrò ní báyìí lórí ẹ̀. آمين. káàmù sẹ́yìn bí كمسجد بطلوا. ọ̀yá yìí. آباؤه نجبوا. كان الرؤوس فأمسى بعدهم ذنبا. wọ́n ní lẹ́sẹ̀ lùkáwù kí ló máa sunkún sí. lẹ́sẹ̀ lùkáwù alẹ́ nọ́ọ̀sì ìmọ̀ àtẹ̀. أكرمكم الله الكريم. èèyàn kò láyé àwọn sunkún wọ́n ní kí ló kàn án gbẹ̀dẹ̀kú àkọ́kọ́ ẹni tó máa kó láyé kọ́ lòun. kò sí kò sí ní báyọ̀ ayé tó kó bẹ̀ jọ. ayé ló yí wa táwọn àmì ń ṣe dáadáa torí tó o bá ṣe náà ròyìn ẹ̀sán rẹ̀ á ké. كما تدين تدان.
fàdà. أكرمكم الله الكريم. nítorí paralẹ́ fún ni pé báwo ló ṣe láyé rẹ tí ò dá yìí. انفاتت. wọ́n dárúkọ bàbá wa kan lẹ́ẹ̀kan tí wọ́n jẹ́ oyè wọn yìí bí ò bá kú wọ́n ṣe dáadáa láyé ò ṣe gbàgbé wọn. ẹnìkan dáàbò ẹni bàbá ṣe dáadáa bàbá ṣe kà wọ́n mi di ó ti ẹ̀fẹ́ náà kí ló dé yín kó tiẹ̀ ní bí ààbọ̀ ni wọ́n ti rí. كما تدين تدان فإذا فلو. àyẹ̀wò yẹn ló dé kó fúlàní tó dùn mẹ́rin. gbogbo ẹwà àti ọlà àti ẹwà àtọlà àti ìràwọ̀ tí ń bẹ bẹ Ọlọ́run ti pàdé. ولا تتاخد إلا ما ذرات حلا. àjẹsà mi jí sí la. بجنس العمل. bí ẹ bá mọ dáadáa ṣe tẹ́lẹ̀ mọ́. wọ́n bá burú náà ló fẹ́ máa ṣe àyẹ̀dá fún ọmọ sí lọ. ẹ̀sán ákè. أنا لوني ẹ̀sán ákè. أنا لوني ilé ló bá máa kó bí a ṣe lò yà. أنا لوني Bíjà ló bá máa kó bí o ṣe lò. Àdá lórí rẹ̀ àdá lórí ọmọ. Ìyá mi yàrá ló fi jẹ. Ìjẹ́ òun abákàlà ti bímọ. Gbogbo ìjàmbá tó nínú ayé rẹ̀ ó ti dẹ́sẹ̀ débi káyọ̀ pàṣẹ ẹ̀jẹ̀. وأكثر ما تلقى Jésù burú kàtó. يكون قوله Láàbì kọ̀ ní ولكن قليل من يسرك فعله. ẹnu ní ìdáwọ́. Bẹ́ẹ̀ni ní bá ṣàdúrà fún yẹn, ó lọ bá dùn àdìsí èpè níṣẹ́. أكثر ما تلقى Jésù burú kàtó olùwù. يسرك قوله Ẹnu ẹ̀mí mi dùn lẹ́nu bẹ́ẹ̀ ẹ lè ní ẹ̀yà ti ṣe ìrẹsì ká máa bí ọmọ ẹ̀ lọ́wọ́. يسرك قوله Ọlọ́run ẹ̀ dá. ولكن قليل من يسرك فعله. Bàbá túnú ẹ̀mí mi wò, ejò, àkékè, àgbàdo, ọ̀ká, èrè, mọ̀nàmọ́ná. ولكن قليل ما يسرك فعله. ولكن قليل ما يسرك فعله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس بأمانيكم ولا بأماني أهل الكتاب من يعمل سوءا يجزى به ولا يجد له من دون الله وليا ولا نصيرا. ليس بأمانيكم Èmi bẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àká ìdí. Ìwọ ló ní làákàrí. ليس بأمانيكم Ọlọ́run ní kì í ṣe wọn kan yín o. ولا بأماني أهل الكتاب. Àwọn kan gba tíra, wọ́n sì fẹ́ dákú sórí tíra. Tíra. Ṣé tíra tó rọrùn? لا بأماني أهل الكتاب. Àṣẹ máa kúrẹ̀ kú Kùránì ká máa dọ̀bálẹ̀ fún. Ṣèbí bó ti tóbi tó ní Kùránì tóbi jọ lọ. Yóò túmọ̀ sí bọ́lá òun tún tíra fún wọn. ولا بأماني أهل الكتاب. Àwọn mi kì í ṣe èèwọ̀ kan yín torí pé wọ́n ti wá tóbi wòlíì ni wá agbọ́dọ̀ bí wòlíì lọ́mọ. Níbo? لا بأماني أهل الكتاب. Àyọ̀ ni wọ́n ṣe wùtí fún ọ̀kadà. Bí o bá sì fún ọ̀kadà ayé. Gbogbo ayé ló kájú kò láì. Gbogbo méjì àwọn ti ṣàánú ẹ̀. Ojú ikú ni wọ́n fi wò. ليس بأمانيكم ولا بأماني
بأماني أهل الكتاب. Ìjọba máa ń bọ̀rọ̀ kan sọ̀rọ̀ kan. Èmi kọ́kọ́ dànù ní pé irú ọ̀rọ̀ wo ni ìkẹ́? Wọ́n ní àdé sí bàbá Akátú sí ọmọ. Aṣọ́rọ̀ ọlọ́run wọn. Tó o bá bẹ́ẹ̀ bá sin ọmọ ẹ̀ bí wọ́n ṣe ń sìn ẹ́ ìwọ ló ṣiṣẹ́. ولا بأماني أهل الكتاب. Gbogbo nínú ti bàjẹ́ o ti túlé tẹ́gbẹ̀ lẹ́nu rẹ̀ yìí. O ti balẹ̀ jẹ́. O ti bọ̀lẹ̀ jẹ́. Ẹlòmíì ní láàrin ẹ̀ náà ló ti balẹ̀ jẹ́. ولا بأماني أهل الكتاب. Wọ́n rọ̀ wá yé ni ó jẹ́ kó bèèrè lọ́wọ́ àwọn tó yé bá. Kò sábà kókó ọ̀rọ̀ máa yọ, ó lè jókòó kó o tó lórí mímọ̀ náà ń gbọ́ ní ọ̀. Ẹnì kan jẹ́ àdúgbò dókítà ó ní rí rẹ̀ ó pé ni. Ọjọ́ tí wọ́n bí ẹ̀ wọ́n ní dókítà kúrò. ولا بأماني أهل الكتاب. Wọ́n lè àwọn dókítà ní ìdílé kan pẹ̀lú ìlú. Wọ́n máa ń ṣiṣẹ́ níbẹ̀ ni. Lẹ́yìn ọba di pòfẹ́sọ̀ ó kàwé níbẹ̀. Bó o bá kàwé níbẹ̀ ló bá jẹ́ àwọn ọmọ fojú kú. ولا بأماني أهل الكتاب. Àwọn ìjọ bá fẹ́ kí wọ́n sìn ẹ́ bá sí ọmọ rẹ bí wọ́n ti sìn ẹ́ láyé. Kó wà láyé káyé náà máa sọ pé alákàlẹ́ akí ọmọ bàbá wa tó ṣe pé bàbá lòun náà. Torí ọmọ àmà dàbí bàbá. Bí mo ti wà ẹgẹ́ nìkan máa lọ́mọ lẹ́yìn yóò jáwé. ولا بأماني أهل الكتاب. Bàbá ní bàbá lẹ́yìn. لا بأماني أهل الكتاب. Bàbá tiẹ̀ níbi ní kọ́ òní bá ń gbà mí. Omi kò wojú ọ̀nà mọ̀ mí lé. أكرمكم الله الكريم. Ó tọ́lọ̀ ń ṣe wàhálà tó dà. ولا بأماني أهل الكتاب. Adéjọ́ òfòrú ni wọ́n wà. Wọ́n sọ́nà àrọ̀ yìí mọ́ ọmọ mi kan. Wọ́n ní dọ́kọ̀ lọ́wọ́ dá oríire tí kò láyé kò mú iṣẹ́ dání. Tó bá sọ pé iṣẹ́ ló fi lóró, ó ṣiṣẹ́ kú bí agu. Ẹ lọ bèrè ayé lọ bàbá yẹn, ó ṣe kò gẹ́ lọ́dọ̀ bàbá wa sísè. ولا بأماني أهل الكتاب. Bàbá náà ọmọdé àṣìlọ́yà sí tó ju ayé àtọ̀run. Bàbá ti kẹyọ̀ kan fún yẹn tó bá ti ní gbàgbọ́ rẹ̀ tó ìṣe sàárà tó ti tó àti bó ti yẹ. Á jẹ́ jẹ́ ọmọ rẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀. Yóò náà tó o. ولا بأماني أهل الكتاب. Ànábì Musa lọ bọ́lọ̀ gbẹ̀ kan ẹnìkan bẹ̀rẹ̀ òun mú òun bá mú lóhùn. عليه الصلاة والسلام. Ànábì Musa. عليه الصلاة والسلام. Ẹ̀rí dáadáa. عليه الصلاة والسلام. Ó yẹ lọ́hùn lábàjá ń bèèrè ó bá ń bù ú. Ọlọ́run ní lọ́sọ̀ ń bá àkọ́ wọn. Ní Yorùbá tún ké Ọlọ́run. Ànábì Ọlọ́run bá ń sọ fọ́lọ́run rẹ̀ ó bá fẹ́ràn rẹ̀ lẹ́nu kúkú mi. Nígbà tí Ànábì Musa lọ́dọ̀ Ọlọ́run. عليه الصلاة والسلام. Ànábì Musa wá ní ó ní òun fẹ́ owó Ọlọ́run bá ń bù ú. Ọlọ́run ní ṣé kékeré nígbà bí tó pọ̀. Ọlọ́run. ولا بأماني أهل الكتاب. Kùránì tóbi gan, àdúgbò bá bàbá tí ń lò ó. Kùránì wà ti wà hù. ولا بأماني أهل الكتاب. Ọ̀dà Kùránì àti sáyẹ́nsì tí wọ́n gbé káwọn. Ọlọ́run tó sátífíkẹ́tì dọ́kítọ̀ tó yìí kú máa wá. كلام قديم Ó yá yìí. لا يمل سماعه. Ẹ̀sán máa ń wù ọ̀rọ̀ sí. لا يمل سماعه. تنزع قول رفيع ونجتي. Ọlọ́run ní lónìí sọ́mú mẹ́kọ́ lọ́la àgùntàn. Kó lọ́ máa bọ́ àgùntàn wọ́n fún ní tó pọ̀. Ló bá ra àgùntàn nígbà sí. Lọ́sẹ̀ kan àgùntàn máa ń fún lọ́mọ 1000. أكرمكم الله الكريم. Gbọ́dọ̀ tóbi dáadáa. الله أكبر. Ó lé wọ́n kí ni èyí kọ̀ o. Nígbà tó wá ní iyọ̀ kan. Ní kìnìún bá já lóko. Nígbà tó wọ́n já wọ̀ ló bá ní tábùtàn bá àgùntàn rẹ̀. Lábá kí àgùntàn mẹ́lẹ̀ lábá jẹun lábá yóò bá. به أشتفي Bóyá yìí. من كل داء ونور دليل لقلبي ارتجالي وحياتي. Nígbà tí àgùntàn jẹun nígbà tí kìnìún jẹun tán lọ́lọ́wọ́ àgùntàn ní yóò bá jáde síta láfùtà tí wọ́n jẹun tán. Tí àgbẹ̀ bá lọ́ọ́ máa fẹ́ kó ìyá jẹ yẹn. Ibi orí ikú ṣẹ́kù sí èyí ń rìn sí.
wọ́n wà ní àti ń wá ẹni tá a fún lórí ikú tó kù yìí náà tẹ́lẹ̀. Èyí ibú ò tí ì tẹ́lẹ̀ kò tí ì tẹ́lẹ̀ àbí ká bùn. Nígbà tó mú jáde báyìí ní kìnnìún bá ní pé ó jẹ́ ló tó kù yìí. Wọ́n máa ra mú jẹ́gà wọ́n ra mú báyìí náà bá bá bàjẹ́. Fọyà Rabbi màtíríà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ọ̀rọ̀ fèrè. Ọ̀nà wíìlì bíi. Ọ̀nà wíìlì bíi. Ọ̀lùmí wàsámọ̀ ayé wàmọ̀ ẹ̀láti. Musa máa ń gbọ́ àwọn ọlọ́pọ̀lọpọ̀ pé é ṣe ọlọ́run. Alayhi salatu wassalam. Ọlọ́run fẹ́ jẹun ọlọ́run fẹ́ lówó ó sì ní sí kékeré àbí lẹ́wọ̀n onímọ̀ iṣẹ́ oṣù fún yẹn. Ewo tún ní kíkì ló tún á. Sẹ́yìn ò bẹ́ẹ̀ lọ kọ́dà rẹ̀ tẹ́lẹ̀. Wọ́n náà bí a máa ní jẹ́ àlẹ́ ìta. Sẹ́yìn ò tún bẹ nínú pé èyí fẹ́ lówó ni. Máa yà àwọn ìṣòro àwọn yóò ti dábì. Wọ́n láyé tí nínú mẹ́wọ́n lórí láyé wà lè jà wà láàdá sí ra. Ibi ọlọ́run fẹ̀sán ní kò sẹ́ni tó mọ̀ ọ́. Àsìkò tí ó gbé wa ẹni ọlọ́run fẹ̀sán náà kò sẹ́ni tó mọ̀ ọ́. فلا تعلم نفس ما أخفي له. فلا تعلم نفس ما أخفي له من قرة أعين. أول سجدة أو بمبة. جزاء بما كانوا يعملون. Nítorí wọ́n gbẹ́sẹ̀ ní kò sẹ́ni tó mọ̀. Àmọ́ gbẹ́sẹ̀ ò ní dé irọ́ nìyí o. Ibi ọlọ́run wà gbígbà. Ó lè yá kọ́ bí. Ó lè yá mi bẹ́ẹ̀. Ó lè yá mi. Ó sì lè má jọ ọmọ inú ilé rárá. لا تعلم نفس ما أخفي لهم. Nígbà tó lọ́wọ́ sànú ilé bàbá wa búdàdà ẹ bá ṣe búdàdà. Bùlọ́dà. Ló bá lọ rán olówó ọmọ ọ̀fà yìí. Ló bá rán dé. Gbogbo ẹni ò mọ ìbàbá tẹ́lẹ̀ ní bá mọ pàtàkì rẹ̀. Ibi ọlọ́run ń gbé gbà kò sẹ́ni tó mọ̀. Bọ́lá ọ̀gbá tí wọ́n gbà dé gbé dé àfi ká gbà fún un. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. Àwọn tí ń pani lẹ́nu tí kì í pani lẹ́nu má pèrè. Ọ̀rọ̀ tó máa yú ni. Ọmọ tí kò lè ní akóredé ọmọ. من قرة أعين. Ìsìnàrà ní fẹ́ẹ́ lómi lọ́dọ̀ wọn ní bàlágà. Wọ́n ní ìsìnàrà ẹja yíya wọ́n ní ẹja yíya fún. Wọ́n lè tó ní ìsìnàrà lọ́dọ̀ àwọn ní bàlágà ní omi òwúrí àtẹ̀síbí. ولا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. Àtẹ̀síbí wù ní kó farajọ́. Kátó bí ìyàwó bàbá wa ṣiṣẹ́ ìyá bí kó jọ yín ní ẹ̀. Bí ọba ti jọ yàwó ní bèbè. جزاء بما كانوا يعملون. Nígbà tí Ànábì Musa wá rí pé arákùnrin yẹn kú ní bàlùkọ́ lọ pé èyí ṣe òun lọ́wọ́ ó sì kú. Ọlọ́run níbẹ̀ ni wà máa òwú tí tún mẹ́lẹ̀ lé èyí mi. إلا قليلا. Arákùnrin tó wá bá ọmọ ogun ló fi ń bá mi sọ̀rọ̀. Kò sí tó pọ̀ nínú ayé ọmọ ènìyàn láyé nítorí lọ́dọ̀ rẹ̀. Ó ní tó pọ̀ lòun fẹ́ ní tó sì ń pọ̀ máa pa ìyẹn sọ